Ọlọ́run ti ṣíwé ìrántí kan bàbá wa olóyè Sunday Igboho. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, àjọkẹ́ ọ̀run, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Kéèyàn wá ní kó sọ lọ́hùn. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyọ̀sí. Ẹ wá ní kó sọ Ọlọ́run lẹ́yìn Sunday Igboho. Eléyìí nǹkan tó yìí ṣẹlẹ̀, ẹ wá ní kó sí Ọlọ́run lẹ́yìn bàbá wa olóyè Sunday Igboho. Tọ́lọ́run bá tún máa wà ńkọ́? Tọ́lọ́run bá tún máa wà ńkọ́? Lálàkọ́kọ́, àìsèkúté àìsí olóńgbò lé ilé ìdílé èkúté. Ó mà ṣe o. àti olóńgbò Ó mà ṣe o. Ó mà ṣe o. Payback time la wá wà báyìí. Bẹ́ẹ̀ni. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, gbogbo yín lẹ gbọ́ nígbà kan. Was it not 2021? Tí ọmọkùnrin kan tó kọ̀ tó ní ibi tí olóyè Sunday Igboho bá ń lọ lòun lọ. Bẹ́ẹ̀ni. Tó lóun ò ṣe òṣèlú mọ́. Bẹ́ẹ̀ni. Tó lóun ò ṣe òṣèlú kankan mọ́ o. Yorùbá nation lòun dúró fún. Gbogbo wa la gbọ́ sọ̀rọ̀ yìí nítorí wípé ọkùnrin jàǹdùkú ni Ọ̀sìlárí àbí kí ló pé báyìí bàbá gílé wọn àbí kí ló máa ń pè tó máa ń nà wọn ajagun ńlá. Ó torí pé olóyè Sunday Igboho ò sí nílé, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó rán wọn, agbọ́pọ̀ rán wọn. Bẹ́ẹ̀ni, agbọ́pọ̀. Wọ́n dẹ̀ lọ dẹ́ẹ̀mí kòkòrò légbodò. Bẹ́ẹ̀ni. Kódà èmi nìkan kọ́ ni màá sọ fún yín, ìròyìn ti gbé báyìí. Mo máa ń sọ kankan fáwọn èèyàn pé èèyàn ní kọlu olóyè Sunday Igboho kó má kábàámọ̀ báwo, kó má kàgbákò ayé. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Elédùmarè, bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo máa ń sọ kankan fún ẹ̀yin tẹ́ ń wò wá wípé tá a bá ń sọ kankan, tá a bá dákẹ́, tá a bá ń sọ tẹ́yìn ń pín, tá a bá ń sọ tẹ́yìn bá wa pín, tẹ́yìn comment, tẹ́yìn ṣe oríṣiríṣi nǹkan tá a fẹ́ ó máa tó wa lọ́wọ́. Bẹ́ẹ̀ni, confirm. Bí mo ṣe ń bá yín kódà gan kò kì í ṣàwàlà gbé ọ̀rọ̀ ìdíje. Bẹ́ẹ̀ni. Kò í ṣàwàlà gbé ìdíje. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo máa ń make sure pé anytime tọ́gọ̀sì láyìí bá ti jáde, mo máa ń dárúkọ ọ̀rọ̀ kòkòrò yìí. Bẹ́ẹ̀ni. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ilé ẹjọ́ ti gbé ọ̀rọ̀ kòkòrò dìde. Bẹ́ẹ̀ni. Látara ariwo tá à ń pa tẹ̀ ń bá wa pín, tá à ń pa tẹ̀ ń bá wa pín, ilé ẹjọ́ ti gbé ọ̀rọ̀ kòkòrò dìde. Bẹ́ẹ̀ni. As a matter of fact, ẹ má jẹ́ bẹ̀ tán fún yín. Ẹ jẹ́ kí n play ẹ̀ kí gbogbo wa jọ gbọ́. Mo fi Ọlọ́run wá bẹ̀ gbogbo, ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dé ogbobi tó bá jẹ́ kó dé. Ilé ayé yìí kò síbi tí ẹ̀dá lè dé láyé, kò síwà tẹ́ẹ̀dá lè wù láyé yìí, ó máa jèrè ẹ̀. Dandan nìyẹn. Àwọn kan sọ pé àwọn ṣàṣegbé. Àṣegbóṣe o. Àṣepamọ́ ló wà. Bẹ́ẹ̀ni. Ọ̀sìlárí òrò láyé yìí pé pé bàbá wa lọ́lá jùlọ Ṣèyí Mákindé kò gbà láyé yìí pé Ọlọ́run lè fi Ṣèyí Mákindé ba tòun jẹ́. Torí wípé tọ́lọ́run bá fẹ́ ba tèèyàn jẹ́ láyé yìí, gbogbo ẹni tí ó lè dúró tí èèyàn, gbogbo ẹni tó lè gbèjà èèyàn, kọ́ lọ́wọ́ á jẹ́ kó kẹ́yìn sí. Bẹ́ẹ̀ni. Òun ló ṣe máa ń dùn mí fún àwọn kan tó jẹ́ pé tẹ bá ti gbé wọn gẹ̀ẹ́sì báyìí, wọ́n á sọ pàpọ̀ nù. A sọ fẹ́yìn èèyàn wa, olóṣèlú ò lọ́tà. Ìwọ nìwọ rò pé olóṣèlú lọ́tà. Àwa tẹ̀ ń wo ìta ń ṣe Yorùbá nation, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ sọra yín di ẹrú fáwọn olóṣèlú. Ẹ rò pé àwọn olóṣèlú kórìíra wa. Wọ́n kórìíra wa. Wọ́n nífẹ̀ẹ́ ẹ̀kọ́ tá à ń ṣe ju àwa gan lọ. Ṣùgbọ́n nítorí ipò tí wọ́n wà, wọn ò ní lè sọ̀rọ̀ jáde. Torí ọ̀kọ̀rọ̀ sísọ wọn ó lòdì sí àyè tí wọ́n wà. Ariwo tá à ń pa látijọ́ yìí, bàbá wa Ṣèyí Mákindé ti gbọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ nísìnyí, Ọ̀sìlárí Ọlọ́run nìkan ló lè yọ náà rọ̀ yìí. Bẹ́ẹ̀ni, Ọlọ́run nìkan. Mo máa pín ẹ̀ fún yín, ẹ fi ti ara yín gbọ́. Èèyàn ní kọlu olóyè Sunday Igboho kó má kàgbákò ayé ló ṣe máa ń dùn mí nígbà tí bá ń sọ fún àwọn kan
wípé ẹ máa olóyè Sunday Igboho ẹ máa fi wọ́n lẹ̀ sáàyè wọn. Ìwọ tó bá rò pé ó ya wèrè, kìwọ tó bá rò pé ó mọ̀rọ̀ sọ, kìwọ tó bá rò pé bí a ó ṣe bákan tó wá sọ olóyè Sunday Igboho tó sọ wọ́n di pákó máa ń lọ. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbára, tí wọ́n lágbára, tí wọ́n ní gbogbo ẹ̀, tí wọ́n lágbára tó ṣe everything, tí wọ́n kọlu olóyè Sunday Igboho. Ẹ lọ wo ohun tó gbẹ̀yìn wọn, ẹ lọ wo ohun tí ó gbẹ̀yìn wọn. Wọ́n máa ń kábàámọ̀ ni. Mo sì lè ka èèyàn ńláńlá bíi 5 tó torí pé olóyè Sunday Igboho wà níbi tí wọ́n pọ̀ wà ní exile tó wá fẹ́ sọ wọ́n di pákó. Wọ́n kàgbákò ayé ni. Auxiliary rèé. Ibo ni Auxiliary ti kọsẹ̀? Ó kọsẹ̀ Ọlọ́run jẹ́ kó kọsẹ̀ látara pé ó fẹ́ pẹ̀gàn olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ni àyíbáyé tó ti kọsẹ̀. Nígbà tí olóyè Sunday Igboho wà nílé bí yàrá ìyá Auxiliary dá kí ó sọ pé òun láì díà. Níbo? Ṣùgbọ́n ó wò pé opportunity ló jẹ́ fún òun. Ó ti rò pé olóyè Sunday Igboho pé ibi tí wọ́n wà torí nǹkan tí wọ́n ń ṣe, ó rò pé àwọn olóṣèlú pé bóyá wọ́n kẹ̀yìn sólóyè, kò mọ̀ pé wọ́n kẹ̀yìn torí pé ìkọ̀kọ́ náà ni gbogbo àwa ọmọ Yorùbá bá lọ àbọ̀ ń bọ̀, àbọ̀ tí wá dé bá Auxiliary báyìí. Àbọ̀ kódà ó ti kọ́kọ́ jẹ́ ìyà kan tẹ́lẹ̀. Nísìnyí báyìí eléyìí tí wọ́n tún máa gbé dìde á sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́. Torí àwa àdídákẹ́ o. A fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ yanjú. Bẹ́ẹ̀ ni a mọ̀. Ìwọ rèé wọ́n yọ ẹ́ nínú prison, Ọlọ́run dẹ̀ sọ ẹ́ déèyàn. Abẹ́ẹ̀rí. Ó wá di ṣíàmà onímọ́tò kan. Abẹ́ẹ̀rí. Ọgbìn ẹ̀gẹ̀ṣin wá sọ pàpọ̀ nù. Àwa tá à ń ṣe Yorùbá nation ló wá kù tó fẹ́ fi ta yín. Abẹ́ẹ̀rí. Ó mọ̀ pé àwọn alálẹ̀ lọ gbé ìrìn àjò Yorùbá dìde. Alálẹ̀ ni o. Ṣòwò pé olóyè Igboho ni wọ́n gbé dìde ni. Àwọn alálẹ̀ ni. Àwọn alálẹ̀ ò sì ní rọ́yàn jáde kó má dúró tì. Láíláí. Mo fẹ́ jẹ́ kó mọ̀ kankan. Tó bá jẹ́ pé wọ́n lọ́pọlọ ni, ó jẹ́ kó fi àwọn ará wájú fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ni. Kò ń ṣèwọ ló kọ́kọ́ ṣubú, kò ń ṣèwọ ló kọ́kọ́ kọsẹ̀ lára olóyè Sunday Igboho. Ṣùgbọ́n nítorí pé òun wò pé báwo ló ṣe jẹ́, òun wò pé ìpè wọ́n ló tó báyìí, ìwọ ni báyìí, ó ti wò pé olóyè Igboho ò ní dé mọ́, bàbá ẹ̀ ni ò ní dé. Torí pé kòkòrò ó yarí pé ibi tó olóyè Igboho bá ń lọ lòun lọ. Bẹ́ẹ̀ ni. O rẹ̀ ṣe bó ṣe ṣe. Nísìnyí báyìí ẹ̀sọ́ ti wá fẹ́ ké báyìí, ó dẹ̀ máa ké. Torí àwọn tá à ń ṣe Yorùbá nation, a fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn fẹ́ yanjú sí. A fẹ́ mọ bẹ́ẹ̀ o. Torí pé olóyè Igboho ò sí ilé, kẹ mọ́mọ lẹ́yìn wọn, ẹ ṣe bó ṣe wù yín. Tó bá wò dáadáa wàá rí pátìgbà tí wọ́n ti pa kòkòrò àtìgbà ẹni rádaràdá ti bẹ̀rẹ̀ sí ní débálẹ̀ ayé. Bẹ́ẹ̀ ni. Ìwọ tí o jẹ́ ṣíàmà onímọ́tò tó ń rìn ìtìlẹ̀ ẹ̀rọ tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n pa ọmọ yìí, lẹ́yìn yẹn nìwọ fún ara ẹ kọsẹ̀. Ọkọsẹ̀ o. O kọ́kọ́ fún olóyè Igboho ṣe yẹ̀yẹ́ torí pé wọ́n sí ilé. Kẹtù mọ́mọ ẹ̀yìn wọ́n tún ní mọ́mọ ẹ̀yìn wọ́n tún ní o tún ní káwọn ọmọ ẹ̀yìn ẹ̀kọ́ lọ pa. Ṣé wọ́n lè jí báyìí? Auxiliary wàá náà ṣe bẹ́ẹ̀ mọ́. Láíláí. Wàá ní kí ni wàá náà ṣe bẹ́ẹ̀ mọ́. Torí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní wú ẹ̀ nínú. Ò ní wo hàn. Owó náà ló fi owó mi tẹ́. Ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jẹ̀yà. Gbogbo àwọn tí wọ́n lè gbà ẹ́ lẹ́bi tó wà yìí nísìn kọ́ Ọlọ́run ti gbé ẹ kọlù wọn. Bẹ́ẹ̀ni. Yes, Ọlọ́run ti gbé ẹ kọlù wọn. Bẹ́ẹ̀ni. Látara wípé o fẹ́ folóyè Igboho gba star. Gbogbo àwọn tí o fẹ̀yìntì nígbà yẹn ṣòwò pọ́ kórìíra olóyè ni. Olóṣèlú wo ló lókìkí tó olóyè Igboho? Olóṣèlú wo lọ́lọ́run? Tó bá wò dáadáa o máa rí pé gbogbo olóṣèlú ló nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ni o. Olóṣèlú wo ló fẹ́ sọ pé òun kórìíra olóyè? Kò sí. Olóṣèlú wo ni olóyè Sunday Igboho fẹ́ dúró tì lẹ́nìí tó ní débi tó bá fẹ́ dé? Ẹni tó olóyè Igboho bá dúró tì kọ́ lóun ló dúró tì. Bẹ́ẹ̀ni. Olóyè Igboho nìkan la ní nínú movement yàtọ̀, Ọlọ́run nìkan la ní àti olóyè Sunday Igboho nínú movement. Bẹ́ẹ̀ni. Movement wo bó ṣe ń tẹ̀síwájú every blessed. ń tẹ̀síwájú. Tí wọ́n bá lọ́pọlọ ni òun pera ní Ajagunla Kiriji. Ajagunla
tó jẹ́ pé tó bá gba etí èèyàn ẹgbẹ́ á fẹ́ wọlé ìwọ ń pera ní o pera ohun tí ò tó ohun tó tó ló ń pera ẹ̀ ológun bá dàn ó sọ pé ológun lẹ́kọ̀ọ́ tó wá pa bàtà jẹmọjẹmọ tiẹ̀ ìwọ àbẹ́ lónìí ìwọ àbáláàrú ẹ̀ ìwọ àbáláàrú ẹ̀ a sọ fún ẹ ò gbọ́ ni ọgbà ni a sọ fún ẹ ò gbọ́ ọgbà ni ó sọra ẹ dọmọ àìrọ́lárí tí ń jápo sáyà ó tún wá jápo sáyà nìkan ó tún wá jẹun tó láwo ẹni tó bá jẹun tó láwo kọ á jẹ yẹ̀pẹ̀. bẹ́ẹ̀ ni ó wá jẹ yẹ̀pẹ̀ pátápátá. bẹ́ẹ̀ bá ta ìmọ̀ ẹ ló tó yìí ta ló fẹ́ gbà ẹ́ lẹ̀ báyìí Ọlọ́run nìkan ni Ọlọ́run tó lè gbà ẹ́ lẹ̀ òun ló ń gbèjà Olóyè Sunday. bẹ́ẹ̀ ni o torí polóyè òsì lé ṣé wọ́n bí yàrá ìyá ẹ̀ dá ṣé wọ́n bí baba ńlá kú bàbá rẹ̀ dá nígbà tó lóyè wà lé kò dún pẹ́kẹ́. àwọn òbí dáa òbí dáa tá ń jẹ́ janujanu níwájú jagunjagun ó ń pera ohun tó tò ìwọ sọ pé wà jagun la kíjì tó bá jẹ́ pé wọ́n lọ́pọlọ ni tó bá já jagun lóòótọ́ ìyà ń jẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ó mọyé ọmọ Yorùbá tó ń ṣerú káàkiri. abẹ́rẹ́. tó bá kí a tẹ̀ má lọ jìnnà tó bá lọ sínú ìlú Benin Republic ń bẹ̀ yẹn àti bíbà yìí sí Benin Republic kò ju bí àbí 5,000 lọ tẹ bá cross border kó ní Nàìjíríà táwa yìí tí ẹ bọ́ sí Benin Republic àwọn ọmọ Yorùbá ló ń ṣaṣẹ́wó ọmọ Yorùbá ọmọ Ìgbò ọmọ Yorùbá Ìgbò àti Middle Belt àwọn ló ń ṣaṣẹ́wó ní gbogbo the whole of Benin Republic ìyẹn ò jẹ́ rònú fún wọ ẹ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe ọmọ ọ̀dọ̀ káàkiri pátá nígbà tí mo wà ní Benin Republic tí mò ń gbé Benin mo tọ̀ káàkiri mo lọ sí kò sí pé mo lọ gbé obìnrin o mo lọ káàkiri torí tí bá wà lẹ́nu wẹ̀ mo máa ń like ní experience kí n mọ̀ nǹkan tó ń lọ níbẹ̀ mo lọ sí beach gbogbo àwọn tó ń tọ́tí tó ń bá wọn ṣe bar attendant ní gbogbo beach yẹn ọmọlúwo ni wọ́n ọmọ Yorùbá ni wọ́n pátápátá àwọn tó wá school ní Benin Republic ẹ wo màá wájọ́ kan màá lọ sí Benin Republic a máa tọ̀ ká máa ṣe fídíò ṣe everything fún yín kódà kan máa interview àwọn ọmọ kí ni yẹn jẹun ó wà nǹkan tó ń bà èmi nínú jẹ́ ṣèbí Benin tún wà nítòsí ẹ lọ Ghana ẹ lọ Togo kẹ lọ sí Côte d'Ivoire kẹ lọ sí Ivory Coast ẹ lọ sí Congo àwọn ìlú tí wọ́n tó Nàìjíríà tí wọ́n ní ìlàjì ohun tí Nàìjíríà ní abẹ́rẹ́. Nàìjíríà sọ wọ́n di olórí burúkú Nàìjíríà sọ wọ́n di ìlú Nàìjíríà sọ wọ́n di ẹni tí ò jẹ́ nǹkan. táwọn kankan ní ayé. ẹ lọ sí Benin Republic lẹ́nu ẹ̀bẹ̀ kẹ́rẹ́ ọmọ 15 years 18 years 19 years 20 years. abẹ́rẹ́. wọ́n bá wọn sùn wọ́n á fún wọn ní 1,000 sefa 2,000 sefa 3,000 sefa olórí burúkú ẹ̀ Mukaila ó dẹ̀ ń lọ sí Benin Republic òun rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tó bá tiẹ̀ lọ sí ìlú òyìnbó tó ká gbọ́ kó lọ Mẹ́kà ṣé bíbẹ̀ yẹn ṣe rí ṣé bíbẹ̀ ní Ìbàdàn ṣe rí ṣé bẹ́ẹ̀ ni Èkó ṣe rí ṣé bẹ́ẹ̀ ni gbogbo Nàìjà ṣe rí kó lórí burúkú ni ẹ́. ọmọ àlè somebody. mo tiẹ̀ gbọ́ tí wèrè ẹ̀ sọ pé òun lọ́mọ ń lóyìn. lóbombo. tí Nàìjíríà ó tiẹ̀ lè ní tí Nàìjíríà bá da ṣé ìwà kó àwọn ọmọ tiẹ̀ lọ sílùú òyìnbó. bẹ́ẹ̀ ni òótọ́ nínú. ó lóun lọ́mọ bíi méjì sí mẹ́rin ẹ lọ́wọ́ gbogbo àwọn olóyìn burúkú tó kẹ́yìn sí Nàìjíríà ẹ̀ tí wọ́n sọ̀pọ̀tì Nàìjíríà kẹ́ máa ikú kò sí ẹni tó lọ́mọ Nàìjíríà lọ kò sí ọmọ kíran kò sí ìyẹn ò wá tó rònú fún ẹ olóṣèlú ló ba tiẹ̀ jẹ́ tó so ẹ́ sẹ́wọ̀n olóṣèlú náà ló tún yọ ẹ́ ìṣubú ẹ nísì kò lóṣèlú tún ni sórí ẹ̀ wá pé kò wá mọ̀ pé kí ló dé tókè tí wọ́n bá jẹ́ olórí èèyàn ó ṣe sowọ́pọ̀ pẹ̀lú àwa tá à ń pariwo fómìnira tá a máa wí lọ wíbọ̀ wà níwà jagun láàkíríkì kí ni kókó ajagun tógun kò lú ẹ̀ tí ò ní tọrọ ká kó o mọ kókó ẹrú ló wà
oko ẹrú ló wà oko ẹrú ni gbogbo àwọn ọmọ Yorùbá wà Nàìjíríà oko ẹrú la wà náà oko ẹrú ni confam lélẹ́yìí. kí ló fi ń ṣeré yìí tí ó bá ń ṣoko ẹrú irú bàbá wa olóyè Sunday Igboho ọlọ́wọ́ ọlọ́gùn ọlágbára ọmọyàn ọní connection wọ́n ní everything wọ́n ní property olóyè Igboho lè rà ẹ́ wọ́n á ra ìyá rẹ wọ́n á ra bàbá rẹ wọ́n á ra ìran rẹ wọ́n lè rà ẹ́ pàjẹ́ everybody òwe ni o wọ́n lè rà ẹ́ wọ́n lè rà ẹ́ jẹ ẹni tó jẹ́ pé o ní ìdá mẹ́wàá nǹkan tó ní o ní ìdá kò ní ìdá 100 nǹkan tó ní ó dìde nílùú kan náà tí wọ́n wà ó dìde pé káwa ọmọ Yorùbá ká kúrò lóko ẹrú bẹ́ẹ̀ ni ká dá dúró kólórí burúkú ara ẹ̀ kò ń pé alájagun lákìyèjì ó díẹ̀ mélòó táwọn Fúlàní tí wọ́n jíyàn gbé ní Ọ̀yọ́ state tàbí tí wọ́n hùwà burúkú tó lọ́bẹ̀ tó lọ gbèjà wọn ẹgbẹ́ tí ẹ wà fún pé tó bá fẹ́ gbé àpótí ìbò tó bá fẹ́ ṣe kínní kan ṣé nǹkan rẹ̀ nìyẹn is that a good thing? It's not a good thing. ṣé nǹkan rẹ̀ nìyẹn brother mi nǹkan yẹn kọ́ lọ sí àwọn western world kó máa mọ̀ pé tọ́ọ̀gì ni ẹ́ tọ́ọ̀gì lásán lásán ẹni tó dìde pé kí gbogbo ìran Yorùbá ká má ṣẹrú mọ́ tí ilẹ̀ Yorùbá bá dá dúró ṣẹ́rí nǹkan tí wà wọ́n lórí burúkú báwo ṣe lè sọ àwọn máa lè torí pé mọ̀ pé tí ilẹ̀ Yorùbá bá dá dúró gbogbo orí burúkú tí wọ́n ń ṣe yìí kò ní sí bẹ́ẹ̀ mọ́ wọ́n ti mọ̀ pé o ò ṣe ò jẹ ni o ò ṣiṣẹ́ o ò jẹun ẹ lọ sí Germany ẹ lọ Canada ẹ lọ sí Italy kẹ lọ sí Spain kẹ lọ France kẹ lọ Switzerland Netherlands ẹ lọ káàkiri bẹ́ẹ̀ Singapore o máa ní àǹfààní tí wàá máa jẹ lára àlù kò jẹ́ citizen but tó bá fẹ́ máa ṣe falafolo o máa ṣiṣẹ́ iṣẹ́ wo ló ń ṣe no tá a bá sọ ká máa là á iṣẹ́ wo ló ń ṣe ṣé tìlú bá da ṣé individual jẹ́ kó wà in charge transportation ìjọba ló wà ní ìdí tí àwọn wèrè yóò ṣe lè support wa ni ẹ lè pa wá bẹ́sẹ̀ pa kòkòrò àwa ò ṣe kòkòrò èèyàn la wà ìjọ tó pa kòkòrò mo wà ní àwọn tó délé olóyè Sunday Igboho n tẹ́ tó lẹ́ ń pera yìí ọ̀síláyì n tí ò tó ló ń pera ẹ̀ mo fi orúkọ Ọlọ́run àlàyé búra níjọ́ tí wọ́n ká gbọ́ pé wọ́n ti pa kòkòrò kìnnìkan mo wà náà tó dúró ń pé kò kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ gbogbo wa ni wọ́n pe meeting òun ló fà á tí mo ṣe máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa jagunjagun ló pọ̀ nínú wọn jagunjagun lè yàtọ̀ sólú ọdún nígbà tó pa kòkòrò tí wọ́n pe gbogbo àwọn èèyàn wa àwa ta dé sílé olóyè Sunday Igboho ń jọ yẹn àwọ̀ 30 òun mo fi sọ wípé campaign for freedom inú ẹ̀jẹ̀ ló wà àwa dúró tán fúnlẹ̀ Yorùbá níbo mi tí a lè lọ lólóṣèlú tó fẹ́ fún wa dẹ̀ retí owó àìmọye tí wọ́n ti fi lọ̀ wá torí ẹ̀ ló ṣe máa ń dùn mí tí bá ráwọn kan tó bá sókè àmá rí kíní kan igbá kan mọ táwa ti fojú fi sẹ́yìn ni ṣówó làwa ni wọ́n ti fowó lọ̀ wá wọ́n ti fi owó tó nítumọ̀ nínú ayé wọ́n ti fi lọ̀ mí mi ò gbà ṣé sì mo á fẹ́ gbowó mo rí kọ́mẹ̀ntì ẹnìkan lórí fídíò mi tó kọ sínú gúrùpù kan tí mi rí dárúkọ ó ní pé ọ̀rọ̀ mi gbà fúra pé mo sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá mo kó mo ti Arẹ́gbẹ́ṣọlá I'm a media personnel ẹni tìtì báyìí gbọ́dọ̀ gbé wá síta ẹ jẹ́ ká máa ronú ká tó ṣe nǹkan kí ọ̀rọ̀ tìyín náà má bàa gbẹ̀yìn bí ọ̀rọ̀ Ọ̀sìláàrì kò sí bó ṣe lè lágbára tó a máa kábàámọ̀ bí tó wà báyìí. èrè kí ló wà nínú ká gbádùn díẹ̀ ká ṣẹ̀wọ̀n díẹ̀ ká gbádùn díẹ̀ ká ṣẹ̀wọ̀n díẹ̀ ṣé ìgbésí ayé rẹ̀ nìyẹn lọ́kùn ẹ̀ nísìn
á ti máa rò pé ṣèlú wọn tó parí ìjọba pé gọ́vnà tó bá tún fẹ́ wá ó máa tún wá yọ gbàgbé bèbí ti ṣẹ́jú. bèbí ti ṣẹ́jú o kò lè rí bẹ́ẹ̀ mọ̀ láyé. ó máa jẹ̀yà tó tó ṣe. yóò jẹ. èèyàn ní Kàbírù nickname ẹ̀ ní kòkòrò kò ń ṣe kòkòrò tí ó kọ lè tẹ̀ pín. oníyàwó lọ́mọ. oníyàwó lọ́mọ. bẹ́ẹ̀ni. ṣo mọ bí ìyàwó ẹ̀ ṣe ń jẹ ṣo mọ bí àwọn ọmọ ẹ̀ ṣe ń jẹ. Auxiliary ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. láíláí. ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. láíláí. tó bá ti ń ṣe tẹ́lẹ̀ eléyìí làṣẹ mọ́ ẹ. eléyìí ni full stop. bẹ́ẹ̀ni. torí láìpẹ́ láì jìnnà pẹ̀lú ògo Ọlọ́run ilẹ̀ Yorùbá dúró. àwọn legal team Yorùbá nation wọ́n máa jáde they are going to take it up. ẹ jẹ́ kí kó má dàbí pé Masbikọ̀ ń jatọ́ ń pé Bíyẹ̀mí náà ń jatọ́ ń pé kí tẹ̀lé rí tí ẹbí ń sọ ohun tẹ̀lé sọ yìí ẹ jẹ́ ń play ẹ̀ fún yín. Òdú ní Aláròyé online TV wọ́n ń ṣe àìmọ̀fólókù ó má dàbí pé múlẹ̀ àti máa láwọn tí wọ́n ti máa yín mú ní comment section báyìí àṣàmà fún yín àṣàmà ṣe kí ni. àṣàmà fún wọn nìyẹn náà àwọn orí tí wọ́n wò. ẹ jẹ́ àpilẹ̀ ẹ̀ fún yín kí ẹ lè mọ̀ pé àwọn òṣè family Auxiliary tó ń jà ní ọmọ olóyè Sunday Igboho làwọn. confam. ọmọ olóyè Sunday Igboho. confam. tọ́ yanyan kò sí ohun tí ò bá wù yín kẹ́ sọ nípa olóyè Sunday Igboho bàbá tiwa ni. nígbà tí ọjọ́ kú gbogbo ọmọ Yorùbá pé olóyè Sunday Igboho nìkan la rí. nígbà táwọn Fúlàní tí wọ́n ṣígun tó ń pa lọ́tún tó ń pa lọ́sì olórí burúkú ẹ̀ tó ń pera ẹni Ajagunlá Kiriji àárí ẹ̀ náà ó jáde tán àtàwọn dáàdì ẹ tí ẹjọ́ ń tanra yín ká anybody nínú yìí olóyè Sunday Igboho nìkan la rí. bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen aláàánú mẹ̀kúnnù ifá alẹ́ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ bàbá tó ń sọ ọmọ tó ń sọ ifá tó ń sọ lọ́wọ́lọ́wọ́. tábà pàtàkì ẹni tó ṣe ohun tó da fọ́mọ Yorùbá ṣó lè wọ̀ ni. kò lè wọ̀ náà. kò lè wọ̀. ṣé wọ̀ náà wà fà. Auxiliary tí wọn náà bá ronú pìwàdà Ọlọ́run ti fún ní Ọlọ́run ti fún láyà tí ronú pìwàdà kó yálé tí lápá ni kò bá má wọ wàhálà tó wọ̀ yìí o nígbà tó kọsẹ̀ látara olóyè Sunday Igboho Ọlọ́run kí ẹ̀ nílò gbọ́ kó lọ kọlu gọ́vnà Mákindé ẹni tó jẹ́ backbone ẹ wọ́n paná ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀ ọ̀ni ọba bẹ̀bẹ̀ a gbọ́ pé bàbá wa ò ní ìṣàgbọ́n ọba bẹ̀bẹ̀ confam wọ́n paná ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀ ọwọ́ àwọn òun lọ ilé òun lọ sùn agbára ẹni òkò débẹ̀ ni nígbà tó wá bọ̀ sí hòtẹ́ẹ̀lì ẹ ò gbọ́ táwọn ọlọ́pàá sọ ni wọ́n ní o mọ̀ pé gọ́vnà lomi lẹ́yìn ẹja ẹ ẹ̀yin tẹ́ bá rí fídíò ìgbà tí wọ́n wá bọ̀ sílé Auxiliary olóyè báwo tí wọ́n wá bọ̀ sí hòtẹ́ẹ̀lì Auxiliary tí wọ́n ṣó ìbọn oríṣiríṣi lọ́dún láì tàbọn kàṣẹ́ lè sọ pé àwọn ọlọ́pàá yìí mọ ohun tó ń sọ. àwọn ọlọ́pàá ìmọ̀mù ló mú náà wọ́n ìmọ̀mù ló mú láíláí. ọlọ́pàá tó mú Auxiliary tó mẹ́ta ọlọ́pàá méjì péré ló mú ọgbẹ́jà ń torí wọ́n bàbá Ajagunlá Kiriji níbo ẹ̀kọ́ máa pera ní tẹ́ẹ̀tù ọlọ́pàá méjì ló mú Auxiliary ìtẹ́ẹ̀tù ẹ̀bọ̀ pera yín ọlọ́pàá méjì péré ló mú ọ̀gá mi pé ẹ̀yẹ pẹ̀lú ìtẹ́ẹ̀tù máa bẹ́ẹ̀ ọ̀nà ọ̀fẹ́ pàjọ́ yìí ìkánjú kan lọ ẹgbà fún olóyè sọ bẹ́ẹ̀ ni ẹgbà fún ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ọ̀kẹ́gì ni ọ̀kẹ́gì bẹ́ẹ̀ ni ẹgbà fọ́gà yín kò sọ́ọ̀sì láyé nǹkan mọ̀ bá wù gbogbo àwọn lọ́tẹ̀ ni o bẹ́ẹ̀ ni o gbogbo àwọn lọ́wọ́ ata kẹmọ́ra yín o náà mo fẹ́ pè nǹkan tí Aláròyé sọ kí ẹ̀yin náà pọ̀ kẹ́ lè mọ̀ pé àmọ́ múlùmálà. ẹ máa gbọ́ mi ní interjet
èyí ni díẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ní auxiliary ọ̀gá àwọn onímọ́tò lọ́yọ̀ọ́ ti pa. kí ló sọ èyí ni lára not even kò ń ṣe gbogbo wọn gan kẹ́lẹ̀ mọ̀ pé ẹlẹ́dàá olóyè Ìgbòho ni orí ẹlẹ́dàá ni n tí màá fi ṣe Ìgbòho má jẹ ẹyin àmì o n tí màá dẹ̀ fi dalẹ̀ Ìgbòho jọ̀mọ́ ẹ̀ kó dé báyìí àmì àtẹ̀mí náà o orí bàbá yẹn lè fà ó le gan ni ó le gan ni nínú gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ ọ̀sẹ̀ máa gbọ́. èyí ni díẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ní auxiliary ọ̀gá àwọn onímọ́tò lọ́yọ̀ọ́ ti pa. kì í ṣe ìròyìn mọ́ báyìí pé inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi nìbàdàn lálákòóso gbogbo awakọ̀ èrò nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan Alhaji Mukaila Lamidi ẹni tí gbogbo ayé mọ̀ sí auxiliary wà báyìí lẹ́yìn tí àwọn ọlọ́pàá ẹnu ìyẹn Department of State Services DSS ti lọ fi páńpẹ́ ọba gbé nílé rẹ̀ tó wà ládùúgbò Olódó nìbàdàn tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ́lá Hamzat sì ti pè lẹ́jọ́ sí kóòtù májísírèètì tó wà ní Ìyágànkù nìbàdàn fún ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn ìdígunjalè àtàwọn ìwà ọ̀daràn míì. ó sì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2024 yìí kí ẹjọ́ ọ̀hún tó tún wáyé ní kóòtù lórí ọ̀rọ̀ auxiliary ṣùgbọ́n ojoojúmọ́ làwọn èèyàn rántí onírúurú ìwà ọ̀daràn tí wọ́n gbà pé ọkùnrin náà ti hù lára èyí tí àwọn ọlọ́pàá torí ẹ̀ gbé lọ sílé ẹjọ́. yàtọ̀ sí pé jagunjagun Alhaji Lamidi fúnra rẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra ẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa nígbà kan Aláròyé gbọ́ pé ó tún ní àwọn ikọ̀ afẹ̀míṣòfò tó máa ń rán láti lọ pa ẹnikẹ́ni tó bá fẹ́. àwọn ẹrú ikú ọ̀hún ni wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Kàbírù Ọlálékan ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Kòkòrò tó jẹ́ ọmọ abẹ́ ajìjàgbara Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ tí rí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho. ilé Sunday Ìgbòho tó wà ládùúgbò Sọ́kà nìbàdàn ni wọ́n lọ ká mọ́ lọ́jọ́ 12 oṣù kejì ọdún 2022. ẹnìkan tó sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú òun ṣùgbọ́n tó ní ká forúkọ bo òun láṣìírí ròyìn pé ìgò làwọn ọmọ auxiliary fi gún Kòkòrò títí tó fi kú. wọ́n gé orí àti apá ẹ̀kan lọ lẹ́yìn náà ni wọ́n gbé òkú rẹ̀ tí wọ́n sì lọ gbé jù sínú igbó níbìkan ládùúgbò Ìdí Ayùn rẹ̀ nìbàdàn. ìgò àti ìbọn ni wọ́n ní àwọn ọmọ ogun ọkùnrin ọ̀hún Ọ̀sìlá tí wọ́n tún ń pè ní Bàbá Rilwan fi ṣe odidi ọlọ́pàá 10 léṣe tán lọ́jọ́ 16 oṣù kìíní ọdún 2022. ẹ̀sùn ìwà ọ̀daràn ni wọ́n fi kan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀kan náà nígbà náà. ìwádìí ẹ̀sùn ọ̀hún làwọn agbófinró ń ṣe lọ́wọ́ tí wọ́n fi lọ sílé ìtura rẹ̀ Diamond Hotel tó wà l'Àlákíá nìbàdàn láti mú àwọn tí wọ́n fẹ̀sùn ìwà ọ̀daràn ọ̀hún kàn. ṣùgbọ́n níṣe lọ̀gá wọn pàṣẹ fún wọn ó ní bí ọlọ́pàá kankan bá gbìyànjú láti mú ẹnikẹ́ni nílé ìtura náà níṣe ni kí wọ́n yìnbọn pàdà. òun làwọn ẹrú ikú bá yíya lu àwọn agbófinró tìbọntìbọn pẹ̀lú onírúurú ohun ìjà olóró lọ́jọ́ náà. bó sì tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tí wọ́n rí pa nínú ìjà náà ní ìbámu pẹ̀lú àṣẹ ti Ọ̀sìlà síbẹ̀ àwọn agbófinró ọ̀hún kò fara rí lọ wọn kò délé wí láì ní wọn kò débi iṣẹ́ ròyìn. ìdí ni pé 10 nínú wọn ló fara pa tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ilé ìwòsàn ni gbogbo wọn ti ròyìn bí ojú ogun ṣe rí ọ̀gá wọn tó rán wọn lọ. àwọn oníṣẹ́ ikú rẹ̀ yìí náà la gbọ́ pé wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Hafiz Agate lásìkò tí wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n ń pè ní Federal Boys nígboro Ìbàdàn lọ́jọ́ 11 oṣù kejì ọdún 2022. àwọn ọmọ ogun rẹ̀ yìí náà ni wọ́n ní wọ́n pa ọmọkùnrin kan tó ń jẹ́ Ṣẹ́gun àtàwọn méjì míì nígbà tí wọ́n kọlu àwọn ará àdúgbò Àdìwò nígboro Ìbàdàn pẹ̀lú ìbọn àtàwọn nǹkan ọjà olóró míì lọ́jọ́ kan báyìí nínú oṣù kẹta ọdún 2022. nínú gbogbo ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tí àwọn èèyàn gbàgbọ́ pé ó lọ́wọ́ ọ̀gá àwọn onímọ́tò yìí nínú àrà ọ̀tọ̀ ní tọ́jọ́ 16 oṣù kẹfà ọdún 2021 nítorí auxiliary fúnra rẹ̀ ló léwájú àwọn ọmọ ogun rẹ̀ lọ sílé ìtajà ńlá kan nítòsí Bàbá Onílù ládùúgbò Ìwòrò nìbàdàn tí wọ́n fi pa ọkùnrin ẹni ọdún 37 kan Ramon Azeez ẹni tó ti kẹ́kọ̀ọ́ jáde ní fásitì aládàáni Leeds City University nípakúpa ṣùgbọ́n
nígbà tí àwọn eruku ń finá mọ́ wọn lọ́wọ́ ládùúgbò Ìwó road lọ́jọ́ náà níṣẹ́ làwọn olùgbé àdúgbò ọ̀hún sáré tilẹ̀kùn mọ́rí tí àwọn òǹtajà àti ẹni gbogbo tó wà ládùúgbò náà sá àsálà fún ẹ̀mí wọn. Auxiliary fúnra rẹ̀ ló kó àwọn ìránṣẹ́ ikú ẹ̀ lẹ́yìn tó sì pàṣẹ fún wọn pé ó yá ẹ pa á. tí wọ́n fi pa ọkùnrin náà bí ẹni pẹ̀ràn lẹ́yìn tí wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. nírọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 2022 ọ̀hún làwọn ọlọ́pàá mú ọ̀gá àwọn onímọ́tò tẹ́lẹ̀ rí yìí nílé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé kí wọ́n tó padà gba béèlì ẹ̀ nítorí òṣìṣẹ́ gómìnà ló jẹ́. òun ni Mákindé fi ṣe alága ìgbìmọ̀ tó darí àwọn awakọ̀ èrò nípínlẹ̀ ọ̀hún lásìkò náà. ṣùgbọ́n lọ́jọ́ kẹta rẹ̀ tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kọkànlá ọdún náà ní CP Adépọ̀wálé Williams tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà padà gbé lọ sí kóòtù láti jẹ́jọ́ àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn níwájú adájọ́. kan nínú àwọn ẹ̀sùn ọ̀hún ni pé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2022 òun pẹ̀lú àwọn afurasí ọ̀daràn kan jọ gbìmọ̀ pọ̀ láti bà dúkìá onídúkìá jẹ́ ládùúgbò kan tí wọ́n ń pè ní Igbó Ọrà níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ìbàdàn. títí láti parí àkójọ ìròyìn yìí ló sì jẹ́jọ́ ọ̀hún lọ́wọ́ ní kóòtù. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàfihàn Alhaji Lamidi fáwọn oníròyìn gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn. bẹ́ẹ̀ làwọn SARS ìpínlẹ̀ Èkó ìyẹn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìdigunjalè nígbà náà lọ́hùn-ún ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn nígbà tí wọ́n fẹ̀sùn kàn pé ó máa ń kó àwọn ikú ńláńlá kiri láì ní ìwé àṣẹ ìjọba lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀. èyí kọ́ nígbà àkọ́kọ́ tí Auxiliary yóò jẹ́jọ́ ìpànìyàn àti onírúurú ìwà ọ̀daràn ní kóòtù. lọ́jọ́ ayé Monday ọjọ́ kejì ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ sí àwọn ọdún 6 nígbà tí wọ́n gbé òun àti 4 nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ sí kóòtù fún ẹ̀sùn ìpànìyàn. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé ọmọ Yorùbá. Faith Adébọ̀. wọ́n fẹ́ jẹ́ ṣe pé fún ẹni ó yẹ wò káàtì ẹ̀ máa dúpẹ́ púpọ̀ wá wa support pé kó support Yorùbá nation. ìwé Yorùbá ìbò ò lè support Yorùbá nation tó gbọ́dọ̀ pa àwọn ìjọba máa tú àṣírí o. olóyè Ìgbòho tó jáde tán tó gbọ́ wọn dára wọn lójú yìí àìmọye irọ́ tí wọ́n ti pa mọ́ lóye ti pa padà kàn fáàmù pé irọ́ ni. olóyè Ìgbòho dẹ̀ máa ń sọ ìwọ tí bá pàyà bí mo pa bàbá ẹ rí jáde síta kó wá sọ. kó wá sọ yìí tàkà òyìn gbọ́. kò sẹ́ni tí ò ní past. nobody. but olórí burúkú nìwọ. èèyàn pààyàn kí ló sì ṣe láàrin ìlú. abẹ́rẹ́. ó tún padà jẹ state chairman. pààyàn ó wà láàrin ìlú ó tún padà jẹ state chairman. kí ló dé. ànígbà kí wọ́n tún sọ pé o tún pa ọmọ Yorùbá. láéláé. full stop ti wà ń bẹ̀ báyìí. full stop lè lè bẹ̀rẹ̀. ṣé o rí pé ẹni tó kọ́ dárúkọ pé wọ́n ló pa kòkòrò tó jẹ́ ọmọ lẹ́yìn olóyè Sunday Igboho kó lè mọ̀ kó tún ti kọ́ sí ayé báyìí. ọkọ̀ sí ayé gidi gan ni o kékeré o. abájọ tó fi ń lérí pé táwọn Yorùbá nation bá tún wá secretariat kó lóyún burúkú ẹ̀dẹ́ mọ̀ páwọn Yorùbá nation kọ́ lọ́wọ́ àwọn ṣùgbọ́n ó ń wojú rere gómìnà ṣé ọ̀kọ̀dẹ̀ ló pé ẹnjíníà Ṣèyí Mákindé ni ó ń fún wọn ní bọ́dí ìtì ó dàbí ìgbà tí eku bá ń jẹyàn tó bá ń fẹ́ tó bá ń jẹ tó bá ń fẹ́ oúnjẹ kò dẹ̀ mọ̀ pé ẹnjíníà Ṣèyí Mákindé gbọ́dọ̀ ẹ̀ tó bá wá wàá sọ fáwọn ọlọ́pàá kó má jáde kó má tẹ ẹnìkan kó má tẹ pa kó fún ẹnìkan kì wọ́n tó yẹ kó ọlọ́pàá méjì ló gbé ẹja ń tó. ìfowópamọ́ ló ń pajá. ọkọ̀ fọ̀tí gbàmú gbòòrè. kájákẹ́ ó gbé dánlẹ̀. wọ́n sì àníṣe wọ́n ní wọ́n gbé jántó. ọ̀dẹ̀ ó dùn mí pé mi ò sásìkò kì í ṣe fídíò ẹ̀ ká gbé jáde. ọ̀gá mi ẹ̀ jẹ́ ọ̀gá mi dá ọmọ àṣìlò ọ̀nẹ́jọ́ jẹ́ kálọ̀. ẹ̀wọ̀n straight. ẹ wá rí létí. kábíyèsí nílùú ayọ̀ ẹ o ayọ̀ ẹ à ń sọ eléyìí káwọn wèrè àdúgbò tó kù tí wọ́n kẹ̀yìn sí Yorùbá nation kí wọ́n lè mọ̀ wípé àwọn alálẹ̀ is involved. àwọn alálẹ̀ ni o. ẹ̀yin tẹ́ ń tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní pé yàn gidi ni
tẹkẹ̀yìn sí Yorùbá nation tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin fún ara yín mọ̀ pé Yorùbá nation nìkan ló lè ṣe ipá àwọn Fúlàní tí wàá fọ́ ẹkùn. wọ́n ti fọ́ ẹkùn wọ́n ti fọ́ bá. àwọn yẹn ti yarí pé láéláé kò sí ìkọ̀ tó ń jẹ́ Yorùbá nation ń pé wọ́n Nàìjíríà ni pé kò sí ìkọ̀ tó ń jẹ́ restructuring tẹ fi ń parọ́ látijọ́ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa decline yẹn o àwọn Fúlàní ẹ̀ṣẹ̀ máa yarí pé kò jọ. 2009 wọ́n decline 2011 wọ́n decline 2015 wọ́n decline tó wà lágbàá báyìí tí wọ́n declare láì náà sì tí wọ́n declare. ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ má gbàgbé láti bá wa share ẹ like ẹ love ẹ comment a fẹ́ comment yín lórí ọ̀rọ̀ July yìí a fẹ́ gbọ́ opinion yín kéèyàn kan láyà ó dẹ̀ ń sún ó dẹ̀ ń jí abẹ́rẹ́ kábíyèsí Elédùmarè Ọlọ́run kù sùúrù Ọlọ́run kù sùúrù kódà ó sùúrù gan ni. ẹ má gbàgbé láti bá wa share ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní polówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa ẹ kẹ́ pè mí sórí +229 57 74 79 70 abẹ́rẹ́ +229 57 74 79 70 tàbí tẹ́ bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wa sọ bóyá lórí fídíò tá a ṣe ó ní àwọn kankan tẹ́ rò pé kò jẹ́ ká sọ tàbí ìmọ̀ràn whatsoever tẹ́ bá fẹ́ bá wa sọ ẹ pè wá kí ẹ lè má gbàgbé super sticker super chat super like super thanks ẹ fún wa kò easy ojú àgbéwà kò ní gbọ́dọ̀ ọ̀dàlẹ̀